Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ṣe àlàáfíà ní a bá yín. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tá a gbọ́ ò ní pé ìkan nínú àwọn ìṣọ́ra kábíyèsí bead tí ó máa ń wà lọ́rùn wọn tó fi máa ń ṣọ́ra, wọ́n ní ó ti disappear nínú palace o. Wọ́n ní Ifá Prince dẹ̀ sọ pé kí àwọn olórí kan wá búra lórí ẹ̀ pé ìyẹn ṣe pàtàkì. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ẹ darapọ̀ mọ́ Mashola Gist TV, mo kí yín káàbọ̀ sórí gist tèmi. Lénìí, orúkọ mi ni Mashola. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist. Mo máa ń sọ̀rọ̀ nípa politics àti gbogbo nǹkan tó ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin tẹ́ bá ti darapọ̀ mọ́ channel Mashola Gist TV, ẹ tẹ notification bell yìí so that tá bá ti post gist ẹ máa rí. Òkè lọ́la yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin ènìyàn, èyí tún lágbára o. Nígbà tí a gbọ́ pé ìkan nínú àwọn ìṣọ́ra kábíyèsí, èyí tó máa ń fi sọ́rùn, pé wọ́n ti mú kúrò nínú ibi tí wọ́n fi sí. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo ọ̀rọ̀ tó wà nínú gist tèmi. Ẹ̀yin aráalé, kábíyèsí ti ń lọ kiri pẹ̀lú bíìdì mẹ́fà torí wọ́n ní méje ni. Wọ́n ní wọ́n ti ń lọ kiri pẹ̀lú ìṣọ́ra mẹ́fà yìí. Wọ́n ní wọn ò mọ̀ pé ẹyọkan ti kúrò bẹ́ẹ̀. Wọ́n ní wọ́n dẹ̀ ní nǹkan tí ó fà á nìyẹn tí àwọn nǹkan fi ń ṣẹlẹ̀ nítorí pé wọn ò wọ méjèèjì. Jẹ́ ká jọ máa gbọ́ lọ. Wọ́n ní pé ó ti pẹ́ tí wọ́n ti ń wá bíìdì yìí o tí wọ́n ti rí i pé wọn ò mọ̀ wípé wọ́n ti bú lọ. Wípé kábíyèsí gan mọ̀ pé ìṣọ́ra yìí ti kúrò ní ibi tí wọ́n kó méjèèjì sí. Wípé wọ́n ti ń wá tipẹ́tipẹ́. Wípé in fact gan, wípé kábíyèsí ò kí ń wọ ìkeje. Wípé mẹ́fà yẹn nìkan ni wọ́n rí. Ẹ̀yin èèyàn lé, ẹ rí pé èyí tún lágbára. Kí wọ́n kó nǹkan síbì kan kó dẹ̀ disappear. Ta ló fẹ́ mú beads tó fẹ́ mú ìṣọ́ra yìí? Ó ní wọ́n ń sọ̀rọ̀ lé lórí pé ta ni ó lè ṣe nínú àwọn olórí yìí tí wọ́n lè mú ìṣọ́ra yìí. Bóyá wọ́n ti lọ sí ibì kan tí wọ́n ti sọ fún wọn pé ìṣọ́ra yìí nǹkan tó wà fún nìyí. Bóyá nítorí ẹ̀ ni wọ́n fi wá mú. Wọ́n ní wọ́n ti wá ìṣúra yìí. Wọ́n ní wọn ò rí o. Wọ́n ní kí àwọn olórí kan wá búra. Kí wọ́n wá búra o wípé àwọn olórí wọ́n fi ọwọ́ wọ́n fi ń kan ara wọn. Èyí ń tọ́ka sí èyí ipò ń ló mú. Wọ́n ní gbogbo wọn sọ pé bóyá Rónkẹ́ ló mú àti Mariam. Wọ́n ní nǹkan tí àwọn olórí ń sọ nìyẹn. Ẹ̀yin èèyàn lé, ẹ rí pé èyí tún lágbára. Torí ìgbà tẹ́ ẹ mọ̀ pé ìṣúra yìí ó wà fún ìdáàbòbò kábíyèsí ni. Báwo lẹ ṣe máa mú? Ta ló mú ìṣúra yìí nínú yín? Ẹ̀yin tẹ́ ṣáà ń gbénu pálásì náà ṣáà lè máa mú. Ará àta ò lè wá bú bẹ́ẹ̀. Nítorí pé ẹ̀yin lẹ̀ ń wọnú pálásì kábíyèsí. Wọ́n ní kán wá búra o. Orí ìbúra yìí ni wọ́n ń sọ̀rọ̀ lé lórí. Torí wọ́n ń rò pé bóyá ìkan nínú wọn ó máa dá ìṣúra yìí padà ni. Ṣùgbọ́n tí ta fi ń sọ̀rọ̀ yìí àti ìrí téèyàn kọ́kọ́ dá padà. So wọ́n ní Ifá Prince tí ní wọ́n gbọ́dọ̀ búra. Wọ́n ní Dr. Lizzy ní pé ẹni tí ò bá jẹ gbè kò ní kú gbì. Wípé tí ò bá ń ṣe àwọn náà mú kò sí nǹkan tó máa ṣe wọ́n. Wípé wọ́n gbọ́dọ̀ swear lórí ìṣúra èyí tí kábíyèsí tí wọ́n fi ń dáàbò bora wọn, èyí tó kúrò ní ìyẹ̀wù wọn tí wọ́n mú ẹni tó mú yìí. Wọ́n ní bí a ṣe ń gbọ́ o wípé àwọn fámílì àwọn olórí yìí, wọ́n ní wọ́n jáde o, especially Ashley family àti uncle Rónkẹ́, wípé wọ́n ní pé wọ́n ò ní swear, wípé nítorí pé àwọn believe pé àwọn kọ́ náà mú ìṣúra yìí. Ẹ máa gbọ́rọ̀. Ẹ̀yin kọ́ lẹ mú ìṣúra, wọn ò lẹ́yìn lẹ mú ìṣúra. Wọ́n ní gbogbo yín ni kẹ́ ẹ búra ni. Kò sí ara ẹni tó mọ́ nítorí pé ibi tí kábíyèsí fi sí ìṣúra òdìdí
kó fi ẹsẹ̀ ara ẹ̀ rìn jáde nínú palace, èèyàn kan ló máa mú ibi tán fi sí. So wọn lẹ́yìn èèyàn kankan ló mú, wọ́n ní kẹ́ ẹ sú, wọ́n ní kẹ́ ẹ búra ni. Láàárín èèyàn kan tó mú náà ni ó máa wà nínú yín. So nǹkan tó fi ní kẹ́ ẹ búra nìyẹn. Wọn ò ní anybody ló mú. Wọ́n ní àwọn fámílì àwọn ìyàwó tá a dárúkọ yìí, Ronke àti Ashley, wọ́n ní wọ́n tún ní àwọn aráàta ló máa mú un wípé kán bí àwọn ìyàwó tí wọ́n ń ṣe ọmọ Ilé-Ifẹ̀, wípé àwọn tó jẹ́ ọmọ Ilé-Ifẹ̀ wọ́n mọ implication ẹ̀, wípé wọn ò ní ever mú, wípé àwọn tí wọ́n ń ṣe ọmọ Ilé-Ifẹ̀ ni wọ́n mú ìṣúra yìí. Ẹ yí rí pé àwọn èèyàn yìí, ẹ rí pé ọ̀rọ̀ wọn lágbára, ẹ̀yin èèyàn lé. Wọ́n ní kẹ́ ẹ búra gbogbo yín. So ẹ tún ti turn ẹ̀ into politics pé ọmọ Ilé-Ifẹ̀ lè yí ọmọ, èyí ò ń ṣọmọ Ilé-Ifẹ̀. Ọlọ́run á máa gbà wá o. Ọlọ́run á máa wà pẹ̀lú kábíyèsí o, pẹ̀lú àwọn olórí yìí. Wọn ò tí ì ní ṣe nǹkan tó ẹ ti máa gbé mi, wọn ò tí ì ní ṣe nǹkan tó ẹ ti máa bọ́ sí mi, kí ló dé? Ṣé wọn ń fẹ́yàwó ni kábíyèsí fẹ́yàwó? Èyí tún lágbára o. So ẹ̀yin èèyàn lé, wọ́n ní ìyàwó 6 nínú ìyàwó kábíyèsí, wọ́n ní wọ́n gbọ́dọ̀ búra o, bí a ṣe gbọ́ ni o. Wọ́n ní àwọn alágogo ti lu aago kiri o, wípé wọ́n gbọ́dọ̀ búra. Mi ò fẹ́ máa ṣe fídíò yìí sí ọ̀nà méjì torí ẹ̀ mo fi pápọ̀ sẹ́yọ kan. Allegedly, bí a ṣe gbọ́, ọba 18 ló ti jẹ tó ti lo charm èyí tí wọ́n ń wá yìí, ìṣúra yìí ni wọ́n ti lo charm yìí, èyí tó jẹ́ ìṣúra yìí tí wọ́n ò rí mọ́. Ẹ rí i pé from generation to generation, wọ́n ní kò ní jẹ́ nǹkan tó bójú mu tí wọ́n bá rí ìṣúra èyí tí wọ́n ò rí mọ́ yìí. Ipe torí pé wọ́n ti lò ó ní ìgbà 18 times tí àwọn ọba ti jẹ ní Ilé-Ifẹ̀. Wọ́n ní 6 ni wọ́n ti ń wọ̀ látijọ́ yìí. Wọ́n ní ó yẹ kán máa wọ 7 ni. Wọ́n ní torí pé kan ti lọ. Wọ́n ní 6 ni wọ́n ń wọ̀ látijọ́. Wọ́n ní torí ẹ̀ ní gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tí àwọn olórí yìí tó ń ṣe nínú palace ṣe ń jẹ́. Wọ́n ní torí pé tí kò bá pé 7, 6 tí wọ́n wọ̀ yẹn gan kò lè ṣiṣẹ́. Wọ́n ní bí wọ́n ṣe jáde tán lọ ibì kan náà nìyẹn tí wọ́n jí aago wọn. Wọ́n ní up till now wọn ò rí aago yẹn. Wọ́n ní kí ló dé tó jẹ́ pé àwọn nǹkan báyìí ń ṣẹlẹ̀ sí kábíyèsí. Wọ́n ní torí ìṣúra tó tán jí yẹn ni. Wọ́n ní torí ẹ̀ ni gbogbo nǹkan báyìí fi ń ṣẹlẹ̀. Àwọn obìnrin yìí wọ́n dangerous o, ẹ̀yin èèyàn lé. Báwo ni ọkọ yín á ṣe máa lo nǹkan láti fi máa protect ara ẹ̀ tẹ́ máa lọ mú? Obìnrin lè ṣù. Ṣe ló dàbí ìgbà tí Eve tó fún Adam ní apple jẹ. Ẹni tó mú kinní ó lè gbàbọ̀dè. Ó tiẹ̀ ti gbàbọ̀dè ni. Kì í ṣe pé ó lè gbàbọ̀dè, ó ti gbàbọ̀dè. Ó yẹ irú ẹni bẹ́ẹ̀ tí wọ́n bá find out, ó yẹ kí kábíyèsí kó lè kúrò ní ìlú Ifẹ̀ ní pé kán pàṣẹ pé kó má wọ Ilé Ifẹ̀ mọ́ láí àti láíláí. Kán ban even god generation wọn, kán ban wọn. Because irú èèyàn báyìí, èèyàn burúkú ayé àtọ̀run ni. Báwo lèèyàn ṣe máa jí nǹkan tó jẹ́ pé wọ́n fi ń protect ara wọn, tẹ́ mọ̀ pé ọkọ yín fi ń protect ara ẹ̀, tẹ̀dẹ̀ jí mú lọ. Àwọn obìnrin yìí evil. Wọ́n evil. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Evil woman ni kábíyèsí kó sínú palace. Èyí tún lágbára o. Kábíyèsí, ẹni tó bá ti ṣílé lórí ẹ lè dànù. Wọ́n ní àwọn 6, wọ́n ní Ifá ni wọ́n gbọ́dọ̀ búra nítorí àwọn náà ń bá kábíyèsí gbé nínú palace. Ipa wọn náà máa mú torí wọ́n ní kábíyèsí ò kí ń wọ̀ jáde. Wọ́n nínú palace náà ti máa ń wọ̀. Wọ́n ní wọn lè ever wọ̀ jáde. So definitely ẹ̀yin lẹ mú ìkan nínú yín ni. So ìpè èèyàn kan kò búra yẹn irọ́ ni, ẹ máa búra ni. Wọ́n ní wọ́n fún wọn láàyè títí di ọjọ́ Wednesday o láti dá ìṣúra yìí padà. Ipe tí wọn ò bá dá padà, ipe nǹkan tí ojú wọn bá rí wọn á fara mọ́ o tí wọ́n bá búra. Ẹ jẹ́ tètè lọ dá padà kó má di pé
ẹ lọ búra èké, ẹ tètè lọ dá padà, bóyá kẹ́ ẹ sọ síwájú pálásì ni àbí kẹ́ ẹ sọ sílẹ̀. Ẹ tètè kíákíá kẹ́ ẹ lọ ṣèyí, èyí ló máa pay yín o. Because kó má lọ dí pé ẹ mọ̀ pé inú ọdún la wà, kó má lọ dí pé ẹ lọ fẹnu yín pèpèkúpè síra yín lórí. A lè sọ báyìí pé èèyàn kan ló wà innocent láàrin yín. Ṣùgbọ́n nǹkan tí ò yé mi ni pé báwo ni ìyàwó gidi á ṣe lọ mú ìṣúra ọkọ ẹ̀, á ṣe lọ fi pamọ́ àbí kó lọ fi ṣe nǹkan burúkú. Èyí tún jẹ́ káyéfì o. Ṣùgbọ́n ẹni tó bá wù kó mú, kó tètè lọ fi sílẹ̀ kó tó di pé nǹkan burúkú ṣẹlẹ̀ o. Ẹ mọ̀ pé ìbúra kì í ṣe nǹkan tó kéré o. Nǹkan tó lágbára ni kéèyàn máa búra o. Ọlọ́run á ran gbogbo wa lọ́wọ́ o. Gist tá gbọ́ níta ní ká wá sọ fún yín. Ọlọ́run á dúró tì gbogbo wa o. Please share this video, like and subscribe. Merry Christmas in advance. Share this video. God bless you all. Love you all.